ilé ọ̀rẹ́kùnrin Adijat ló lọ ló bá gbabẹ̀ jáde sí àjùlé ọ̀run. Ìkúnlẹ̀ abiyamọ o. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Samfatis Radio TV káàkiri àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bá wa pín káàkiri àgbáyé tẹ̀sí tún subscribe ẹ ṣé a dúpẹ́ gan lọ́wọ́ yín o. Ìṣẹ̀lẹ̀ ńlá kan ló ṣẹlẹ̀ nílùú Èkó ní kòpẹ́kòpẹ́ yìí níbi tí arábìnrin kan tí wọ́n ń pè ní Adijat tó ti wọ́ ọ̀rẹ́kùnrin ẹ̀ lọ sílé ṣùgbọ́n nígbẹ̀yìn òkú ẹ̀ ni wọ́n padà gbé jáde níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ rèé lẹ́nu ìyá Adijat bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin ẹ mọ̀ bá wa ká lọ. Bẹ́ẹ̀ bá ti gbọ́ tán ẹ bá wa pín káàkiri kẹ́ ẹ dẹ̀ tún subscribe sórí Samfatis Radio TV ẹ ṣé gan a dúpẹ́ lọ́wọ́ yín o. Mo ti pe gba àwọn family member mi pé gbà mí Adijat ti kú pé bọ̀bọ̀ tó ń fẹ́ lọ́dọ̀ òun ló wà pé ó ti dákú bọ̀bọ̀ tó pa ọmọ mi mọ̀ pé bàbá ẹ̀gbọ́n wà pẹ̀lú mi bí ṣe ní kí n lọ báyìí mo dákú ni mo ṣe gbé mi ó ti lù pa láti 26 mọ́ 27 yẹn. Èmi mo bí Adijat mo bí ní October 26, 2000 single mother dẹ̀ ni mí pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. So mo ti ń dátọ̀ láti primary school so tún jáde ní last ó ṣẹ̀ṣẹ̀ jáde ó ti serve tán ó ti ń ṣiṣẹ́ pẹ̀lú pocket fuel ní Yaba. Adijat ò tí mú bọ́bọ́ yẹn wálé o but mo ṣàkọmọ̀ pé ó máa ń báyàn sọ̀rọ̀ lórí fóònù ó máa ń báyàn sọ̀rọ̀ lórí fóònù pé ta ló máa ń bá sọ̀rọ̀ èmi ni mo wà first pé kí iṣẹ́ gbóhùn ẹni yẹn pé máa ṣàmú ẹni tí òun tẹ̀lé ó lè ní good morning mommy èmi náà ní good morning máa ní ẹ wá ka mọ̀ yín màmá sọ fún ọmọ mi pa ẹ mọ̀ kó wálé oṣù àti ṣetán going to 25 years but unfortunately mo rí bọ̀bọ̀ yẹn ẹ̀kan ni mo rí tó ti bá ẹ̀kan tí mo rí yẹn náà ni mo rí so mo kàn máa mú kọ́ ọmọ mi máa ń wálé tó bá wálé pàtó lọ serve ní Sango Ogun State náà post ẹ̀ sí so tó bá wálé tí bá rí pẹ̀lú bóyá nǹkan kan ó lè sọ fún mi pé òwò one chance ìgbà mi lè sọ pé láti company so mo à force láti change ẹ kúrò ní Ogun State yẹn pé kó máa ṣiṣẹ́ ní Yaba ó dẹ̀ ń ṣiṣẹ́ ní Yaba bọ̀bá tí mo rí bọ̀bọ̀ yẹn mo dẹ̀ sọ fún mi pé mi ò like ẹni tí mo rí ẹ pẹ̀lú yìí mi ò fẹ́ kó fẹ́ mọ́ ó sọ fún mi pé ìgbéra ni mo ní I don't like those people so that very day on the 26th mo lọ wà àbúrò ẹ̀ ní school ó dẹ̀ pè mí àjọsọ 25 ìrọ̀lẹ́ 25 mo lọ wà àbúrò ẹ̀ so ó pè mí ó ní mọ mi ọ̀gá òun ní kóun padà sílé kóun lọ ṣiṣẹ́ láti ilé nítorí ó dọ̀pù wà dẹ̀ lọ àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n tó díjọ́ Wednesday mo á sọ fún pé mo fẹ́ lọ wò àbúrò ẹ̀ o that Wednesday ó pè mí àjọ sọ̀rọ̀ a ṣe gbogbo ẹ̀ títí dalẹ́ pàtó máa di bíi after 9 mo ní jẹ́ ká ṣe fídíò call àjọ ṣe fídíò call torí prepaid là ń lo a máa ń load ni mo máa ń gbọ́n àwọn neighbor ó lóun fẹ́ lọ sùn ó dẹ̀ ṣe báyìí fún mi good night a dẹ̀ ṣe ó ti kú ṣáàlì sójú mo dẹ̀ sùn níbi after 10 yẹn ìjọ́ kejì ìjọ́ Thursday bí ipa ti lọ síbi iṣẹ́ kémi tó padà wálé ọ̀gá ẹ̀ ló pè mí ní around to 10 pé àmọ́ mi Adijat good morning òun ò rá Adijat níbi iṣẹ́ ò rá Adijat níbi iṣẹ́ kẹ̀ ò rá Adijat níbi iṣẹ́ kẹ̀ bá lókè kó má orí màá pè mo pe nọ́mbẹ̀ straight call kò lọ mo pe ní WhatsApp kò lọ mo wá pe neighbor mi kan bí báyìí pé ẹjọ́ bá mi wà Adijat àwa láwọn rá Adijat lánàá gbọ́n jọ àti títí di alẹ́ ni títí dalẹ́ pátápátá mo wá ní kó lọ bá mi wò lókè bóyá ó lọ charge kò tí ì lọ bí iṣẹ́ ṣó ti yé yẹn wọ́n ní wọ́n rí wọ́n wá lọ wo wọ́n wá rí pé gbogbo ilẹ̀kùn ó wà ń ṣíṣí mo nílẹ̀kùn wà ń ṣíṣí kẹ̀ mo tún wá ń pè mò ń pè kò gbé mo wá sọ fáàbù rẹ̀ pé sister ò gbé kọ́ọ̀lù ó wá ní kóun bá mi bá sọ̀rọ̀ next thing ó lọ sọ fóun pé mommy I will call you back tóun bá yẹra pé ó lọ fà mo wá ní kí ló ń jẹ́ ó lọ fà ìyẹn bá ní kí n má wọrí torí blood pressure pé kí n má wọrí pé òun máa bá sọ̀rọ̀ òun wà ní class mo ṣáà ń pè mo suddenly mo dẹ̀ ti ń rí kọ́ bọ̀bọ̀ yẹn bọ̀ tó pé mo mọ̀ pé ọmọ mi ò lọ sọ́dọ̀ ẹ̀ mọ́ so mi fẹ́ kó mọ where about ẹ̀ mi ì gbé àtúnyà tó máa fi di bíi 11 mo kọ̀ wá first láti gbé ló bá ní mọ́mì òun ti ń pe Adijat látàárọ̀ ṣó máa ń lọ bí iṣẹ́ lè ní Thursday ni mo ló máa ń lọ bí iṣẹ́ mo kọ̀ court kọ́ ni ó ti wá pé olóhùn ti ń pè kó gbé ṣe mi náà ti wà furious olóhùn pè kó gbé mo bá mú fóònù bá ṣe voice to hello Adijat bolo àmọ́ pa mí bí how many seconds bọ̀bọ́ yẹn tún pè mí padà mọ́mì òun ò tí ì rí iṣẹ́ pé kí n má rí tóun bá ti dé òun bọ̀ láti travelling gbòkínì yẹn sí yẹn ti láti ń fà láti tẹ̀ yẹn títí ìgbà tó máa di bíi 2-3 lónìí mọ́mì ẹ̀ máa wọ̀rí ó máa pè yín sìn mo jókòó mo bá bọ́ tàbá tó máa di bíi tó 7 mo wá ṣe báyìí bọ̀bọ́ yẹn kọ̀ lo mo wá type Adijat ìwọ ló mọ ibi tó bá lọ
tó bá ṣáà ti délé máa gba kọ́kọ́rọ́ mi lọ ẹ̀ máa mú ẹ lọ lé bàbá ẹ̀ pé mo ti try 25 years o ti lọ university o ti di o ti serve má wàá pa mí for náà pé kó má lọ kó sọ àwọn tó máa lọ fi ẹ́ ṣògùn owó kó má trust anybody for bọ̀bọ̀ yẹn private number ló ń lò fi bá mi sọ̀rọ̀ àti bọ́ sí bí after 8 sí 8:30 quarter 8:30 sí to 9 next tó bá pè kó mọ́ mi Àdíjà mo ní kí ló ṣe Àdíjà ó ní odò wá sọ́dọ̀ òun ó gbà tó máa dọ́dọ̀ òun lóru Àdíjà kẹ́ Àdíjà tí mo bá sọ̀rọ̀ títí di 10 ó ní àwọn ní misunderstanding kan ni kò tí ì tún bí 4 hours lọ́nsìn pé ó dákú ni òun mọ̀ kí n máa bọ̀ mo ní ibo ni kí n máa bọ̀ ibo ni mo mọ̀ ó ní kí kóun ṣe Uber kan máa direct ní ibo ni so ọmọ kékeré kan wà pẹ̀lú mi bá ní kọ́mọ yẹn máa bá mi gbọ́n tó ń sọ tó títọ́ fi direct wá dé abúlé Ẹ̀gbá ìyànà Ẹ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe ń pè lọ́mọ ẹ̀ èmi wà lórí ọ̀kadà mo ti pe gba àwọn family member mi Ẹ̀gbá mi Àdíjà ti kú pé bọ̀bọ̀ tó ń fẹ́ lọ́dọ̀ òun ló wà pé ó ti dákú pàtàkì wá wọ compound yẹn mo bá obìnrin kan mi bá ní ẹjọ́ ẹ̀ràmà ẹjọ́ mo ń béèrè Diane náà bá ní àyílẹ̀ lélẹ̀ àwọn èèyàn ṣáà mú mi dání mi mọ̀ pé bàbá abọ́ ẹ̀yẹn gan bọ̀bọ̀ tó pa ọmọ mi mọ̀ pé bàbá ẹ̀ gan wà pẹ̀lú mi torí mi ò rí bàbá ẹ̀ rí mo bá ṣàdúmọ̀ kọ̀ ríyàn kan tó wọ white ọ̀nkú pẹ̀lú jàlábíà ẹni yẹn dẹ̀ ṣí ilẹ̀kùn mo bá bí ṣe ní kí n lọ báyìí mo dákú ni mo ṣe gbé mi bàbá abọ́ ẹ̀yẹn torí pàǹtí ni mo ti padà mọ̀ pé bàbá abọ́ ẹ̀yẹn lọ́wọ́ àwọ̀ òkè yẹn lọ lọ́wọ́ ní ọmọ yìí ti kú tí máa gbọ́ báyìí bí ṣe fẹ́ táwọn family member mi máa fi wá dé nìyẹn gbàtàn máa dé ṣẹ̀mọ́ wọn lè wọlé kan lọ gbé òkú wọn wá lọ Mẹ́ran police station gbàtàn lọ Mẹ́ran police station wọ́n ti fi mọ́tò gbé mi wọ́n ti ń rọ́ mi lé mi lórí wọ́n máa lọ àwọn ọlọ́pàá yẹn ti wá wò pẹ̀lú àwọn family member wọ́n ti gbogbo sí yẹn bíi level 12 26 ló lọ bẹ̀ ó ti lupa láti 26 mọ́ 27 yẹn so títí máa fi débẹ̀ tá máa pa ambulance pàkọ́tọ́ ambulance tó dé tèmi náà ṣáà ní kí n wọlé mo ṣáà rí mo rí tó ti wálẹ̀ báyìí ṣe sá padà bọ́ta wọ́n wá gbé mi lọ sí police station wọ́n ṣáà padà gbé Lagos State Health kìíní wà ní Yaba àwọn náà wá pa tó máa fi wọbẹ̀ ó ti wú even mi ìwọbẹ̀ àwọn tó wọbẹ̀ dáadé wọ́n ló tan AC sí lórí gan ni ó tan AC sí lórí tán bá AC tó ń blow pàtàn débẹ̀ wọ́n snap gbogbo oògùn tán bá ń bẹ̀ ó ti dà mí sí ìta ibi tó ti nà picture wa tó ti ṣá tó ti ṣe gbogbo ẹ̀ àwọn míì wà tí a tẹ̀ rí for that day bàtí wọ́n wá lọ yá tó lọ mọ́ṣúárì yẹn náà rí pé ibi yìí ti ṣe bí pọ́n labí ibi ti ṣe bí pọ́n labí ibi ìbáyìí náà so ike kan wà ẹ̀jẹ̀ wà ń bẹ̀ àwọn Mẹ́ran yẹn wọ́n láwọn lọ sí ibẹ̀ ń jọ yẹn hàn kó nǹkan mi mọ̀ bí yóò ṣì máa ń bẹ̀ so gbàtà wá gbé kéèsì yẹn dé Mẹ́ran ní Friday yẹn tó lọ sin ọmọ wa ní ká padà wá ní Monday bàtà lọ Monday DCO yẹn àti DPO wọ́n ṣáà ní tala mọ̀ mọ́ mo ní màmí àti bọ̀bọ́ yẹn mo rí lẹ́kùn mi mọ ọ̀rẹ́ bọ̀bọ́ yẹn tàtẹ̀ fi lè gẹ̀ẹ́tì ẹ̀ fẹ́ẹ́ pé mo wà force láti píkì nọ́mbà bọ̀bọ́ yẹn pé kí tiẹ̀ mọ ẹ tọ́mọ mi bá sọ̀rọ̀ mi ìbá má mọ ẹ tó pa ọmọ yẹn rárá mi ìbá tiẹ̀ má mọ ibi tó jù sí ṣe ti understand bẹ̀ bọ̀ torí pé mo wà force pé ẹ tó ń fẹ́ jẹ́ kí tiẹ̀ bá sọ̀rọ̀ èmi ò mọ̀ bóyá yahoo ló ń ṣe o ọmọ mi ò sọ iṣẹ́ tó ń ṣe nígbà tí mo bí ó ní bọ̀bọ́ yẹn jáde ní Lagos State Polytechnic ó wá fi picture kan wọ̀n mi ó ló ní bùtíkì ní Agége ó ló dẹ̀ ní pure water company bó ní níbì kan bó ti ṣiṣẹ́ ní Stanbic tẹ́lẹ̀ kọ́ tí mo mọ̀ nìyẹn ìṣòwò tá a gbé kéèsì lọ Mẹ́ran tá a gbé lọ Mẹ́ran police station wọ́n ṣàṣọ pé ńgbà tá a mọ̀ èèyàn kankan mọ́ bọ̀bọ́ yẹn pé àwọn máa wà fún wa so gbogbo by then èmi ti sick mi ò get ara mi mọ́ irú gan-an ni mo tẹ̀ ti rán mẹ́ta mi mọ̀ bàtàn dá mi padà tí mo á padà sí Mẹ́ran DCO yẹn Mr. Akitunde something ṣá màtí àmọ́ adébẹ̀ mo ti rí pé àwọn family bọ̀bọ̀ yẹn wọ́n ti fẹ́ lọ dá case yẹn down ní Mẹ́ran wọ́n ti fẹ́ dojú case nígbà tí mo dé Mẹ́ran for that day mo ti ń rí bó ṣe ń ṣe ṣó ti yé yín èmi náà wá sọ̀rọ̀ torí àti February ló ti kú mo á fúnra mi mo á gbé case yẹn lọ sí pàǹtì Mẹ́ran ò bá mi transfer mi ni mo lọ transfer ní pàǹtì pé kán gbà mí kọ́mọ Nàìjíríà kán gbà mí pé wọ́n ti fẹ́ dá case yẹn ní Mẹ́ran wọ́n pe bàbá bọ́ ẹ̀yẹn lẹ́ẹ̀mejì but ẹ̀kejì wọ́n jọ ra méjèèjì but that's last week gbàtàn rí wa wọ́n dínà ipá wọn ò rọ́mọ wọn àti lọ́ọ̀yà tán mú wa wọ́n wá sọ fún wọn pàǹtí pé kán fún àwọn ní 2 weeks àwọn máa produce bọ̀bọ̀ yẹn so at as last week náà sọ wọ́n ní tó bá máa fi di ending so DC pàǹtí yẹn àbí DC pàǹtí wa sọ pé tí wọ́n bá ti produce ẹ̀ pé àwọn máa lo akoro ọlọ́pàá o pé
àwọn mọ̀ pé bàbá yẹn ọmọ yẹn ti wà ní under age ṣe ti understand pé àwọn ò lè sọ pé by force pé with law wọn ò lè ti bàbá bọ́ ẹ̀yẹn mọ́lé pé but àwọn fún wọn pẹ̀lú lọ́ọ̀yà tó wá àwọn fún wọn ní 2 weeks tóṣù máa fi parí pé kàn fi mú bọ̀ tí wọ́n bá ti mú wá àwọn máa lo àkùrọ̀ ọlọ́pàá so nǹkan tẹ́mi wá fẹ́ ni kọ́ ọmọ Nàìjíríà kan gbà mí ọmọ Èkó ni Pereira káwọn Pereira family kan dìde kan assist mi ó lò ní torí ẹ̀jẹ̀ wà nínú ke tó bá mọ̀ pé ó lò ní tó ní pé ẹjọ́ ń fẹ́ra ó ní láti sá ìgbà táwọn ọlọ́pàá yẹn ni pé ó pè mí lọ́dọ̀ àwọn ọlọ́pàá ó lóun máa jáde wá even fóònù Àdìjá ó sọ fún mi pé wà lọ́wọ́ òun ó dẹ̀ ní kó mú fóònù Àdìjá so fóònù Àdìjá ló fi ń bá mi sọ̀rọ̀. ẹ bá ń gbọ́ pékélé pékélé 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 ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má yà sọ́tún ẹ má yà sósì ẹ má yà sọ́tún ẹ má yà sósì. Sanfatis ní ẹ jẹ́ ká lọ. 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 Ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. Ó yá o ẹ bá wa dòwò pọ̀ kájọ ṣoríire. ní Sanfatis FM ọmọ aládé ni wá gbogbo ìran káràkátà tó ń ṣòwò gbogbo fílílẹ̀ yìí tà ní tàbílẹ̀ oúnjẹ aṣọ tàbí ìwé ewébẹ̀ ẹran kódà bó jẹ́ pọ̀nmọ́ ẹ kàn sí wa ní Sanfatis FM lónìí lágbóhùn tẹ́ ń tàn fàyè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i ẹ pè tàbí kẹ́ WhatsApp +447 946 212 160 Sanfatis FM òkè láyé tí wá.